tábùkù apẹrẹ sọ̀hún Ògbómọ̀ṣọ́ gbóná máa láti Èdùmàrè àdẹ̀lẹ́gbà kí ẹnikẹ́ni kó tábùkù apẹrẹ sọ̀hún gbogbo ẹni tó bá ń gbìyànjú àti tàpẹrẹ sọ̀hún tó àbùkù kan ẹja tó máa pe àṣetán láti gbé gbẹ́rẹ́gì ìjàkárẹ́ pẹ̀lú wọn gbogbo ẹni tó bá tábùkù apẹrẹ sọ̀hún Ògbómọ̀ṣọ́ gbóná máa láti Èdùmàrè gbogbo ẹni tó bá dẹ̀ ń gbé ní Ògbómọ̀ṣọ́ yìí tó bá ń jùkò sí apẹrẹ sọ̀hún Ọlọ́run ó jùkò sílé wọn. ẹ wo ẹ̀yin èèyàn wa ẹ jẹ́ àjọ gbọ́ ọ́díò yìí ẹ jẹ́ àjọ gbọ́ bí arákùnrin yìí bó ṣe tú pẹrẹpẹrẹ ọ̀rọ̀ nípa àwọn ìwà kọ̀ọ̀kan kan tí Ayọ̀ Adéṣeun ti wù ọ̀yá ẹ jẹ́ àgbọ̀ ẹ jẹ́ àgbọ̀. bẹ́ẹ̀ni káwọn bá tiẹ̀ sọ̀rọ̀ kò tọ́ sí Adéṣeun lẹ́nu ṣé jàǹdùkú ti ń ṣe é kiri yẹn mo sì mọ̀ pé ẹni tí ó mú kẹgbẹ́ APC fèè gan nítorí rẹ̀ yẹn ládùúgbò Ògbómọ̀ṣọ́ yìí torí pé jàǹdùkú yẹn tó ṣe wọ́n ti gbà pé bóyá èèyàn kìtì ni wọn àmọ́ pé ó ti tán fún bẹ́ẹ̀ ti sọ lánàá yẹn. ó ti tán fún wọn ọmọ ni. ìwà àṣeyẹn nìkan àwọn olè tó jà ó pọ̀ rẹpẹtẹ. Thank God, sir. tí ẹ bá dé ọ̀dọ̀ wa ní òkè àràdàmbí ọ̀nà kan wà ní òkè àràdà àtọ́yà sọ́nà CAC. bẹ́ẹ̀ni. wọ́n gbé owó yẹn wọ́n gbé iṣẹ́ yẹn fún wọ́n dẹ̀ gbé owó yẹn fún as contract láti ibi tó ti yà níbi opposite school àwọn adití yẹn. bẹ́ẹ̀ni. ọ̀nà yẹn lọ tí èè lọ jáde padà sí ìdí àràbà yóò gba ayégúnyé mẹ́tú ìkọlábà kankan yóò gbà lọ. mo fẹ́ sọ fún yín pé Felix Akade oore ìsọ̀nà yẹn tó fi dé ojú Methodist ìgbà tí Wálé Adélékè tó ń gbàjọba olóda ọ̀dà yẹn dé ojú Methodist primary secondary school ilé ìdáyípo tó ìdá lọ sọ́nà ojú ilé rẹ̀ tó ìdáyípo padà. I'm telling you gbogbo ọ̀nà yẹn láti bẹ̀bí tí wọ́n ṣe déhùn Adéṣeun ṣe kankan bẹ́ẹ̀. ṣé bí mo pe Àbújá ń gbà yẹn ṣùgbọ́n tí mo fẹ́ lẹ́tàn ní gbogbo wọn mo pe Àbújá nígbà yẹn tó kò ṣe anything níbẹ̀ ohun kan tá a kàn máa wá rí ni pé ó lọ kó àwọn senator the chairman àti àwọn ọmọ ìgbìmọ̀ tí wọ́n wà fún road and kínní ó lọ kó wọn wá láti Àbújá ẹnìkan wá ní ọ̀nà yìí ti jìnnà ju láti àràdàbí o mọ̀ pé tí ó lọ jáde kìí sọ̀rọ̀ 15 miles tí ó fi lọ rè jáde nídìí òru tí ó lọ padà lọ jáde sí ìdí àràbà ẹja wò gbé mọ́tò káwọn fi tọ̀ díẹ̀ ó ní no ó ní àwọn èèyàn ò ní mọ̀ pàgọ́ sínétọ̀ làwa ẹ jẹ́ káwọn park sójú àràdàbí lẹ́gbẹ̀ẹ́ Opportunity School níbi tí wọ́n sá páàkì ọkọ̀ sínú nígbà Adéṣeun tí wọ́n bẹ̀rẹ̀ sí fẹsẹ̀ rìn wọ́n débi bẹ̀rẹ̀ grand sẹ́mi kí bẹ̀rẹ̀ grand kan mẹ́mẹ́. bẹ́ẹ̀ni. nígbà wọ́n débi bẹ̀rẹ̀ grand sórí bóun ti ṣe ọ̀nà yẹn lọ́nu nígbà wọ́n dé tí wọ́n kọjá ibẹ̀ wọ́n àti ìdójú bẹ́ẹ̀ tọ́jú sí ọ̀dà ti pín o ọwọ́ bóun ti ṣe ọ̀nà yẹn lọ́nu. so ẹni tó wá jẹ́ chairman wọn ó ní wẹ́ the road is approved èyí tó fún 5 million láyé ìgbà táyé owó sì dáa èyí tó fún 5 million tó fún 10 million bó ṣe pín owó fún wọn tí gbogbo wọn padà sábùjá nù tí wọn lọ sọ pé wọn ti ṣe ọ̀nà yẹn báyìí dábùjá lónìí tí wọn sọ pé wọn ti ṣe ọ̀nà yẹn wọn sọ fún yín. so gbogbo àwọn aládàra ti ń ṣe yẹn àsìkò tó lọ́run fẹ́ sí Ọlọ́run fẹ́ gbẹ̀san lára rẹ̀ lóde yìí. ọpẹ́ ní fọlọ́run sá. pẹ̀lú kábíyèsí àti orí àpèrè Ṣọ̀ún tó dojúkọ yìí. adúpẹ́ sá. àkókò tó lọ́run gbẹ̀san rẹ̀ ni. bẹ́ẹ̀ni sá. kò sí nǹkan tí èèyàn ṣe àṣepamọ́ àṣegbé kan ò sí. bẹ́ẹ̀ni. àṣepamọ́ ló wà. so mo fẹ́ kẹ́sì nígbà lórúkọ Jésù. ẹ̀ẹ́nẹ́ parapa. amen sá. bí olúwa ti bẹ láyé tí ẹ̀mí rẹ̀ bẹ láyé mo sọ pẹ̀lú agbára àṣẹ. amen sá. amen sá. kò sí ọfà tá sí. amen sá. lórúkọ Jésù kò ní rí ṣe lórí ayé yìí. amen sá. amen mo sá. yẹ lọ sí ọmọdéẹ̀mú Àìsáyà orí kẹrìnléní 54 ẹsẹ̀ kẹtàdínlógún 17 ó ní kò sí ohun ìjà kátà ṣe sí ọ tí yóò ṣe rere. amen sá. ó ní gbogbo àwọn tó bá dé sí onídàájọ́ Ọlọ́run ó dá wọn lẹ́bi. amen sá. bí yóò ṣe rí fún iná nìyẹn. amen sá. amen sá. àfíà fún yín o. amen mo appreciate yín sá mo appreciate yín sá ẹ ṣé mo dúpẹ́ sá ẹ ṣeun ẹ rà padà wọn ẹ sá. àlàáfíà fún yín sá. àmì àtẹ̀yìn náà sá. ẹ má bínú mo rántí nǹkan tó kí n sọ fún yín ni lórí gbogbo nǹkan yẹn ó yẹ kí èèyàn máa tó pamọ́. bẹ́ẹ̀ni sá bẹ́ẹ̀ni sá. ọjọ́ tí wọ́n mú tọ́lẹ́tì wá sí ọ̀dọ̀ kábíyèsí àná. yes sir. àwọn Akíntóyè kankan tó jẹ́ OMC. kábíyèsí sọ̀rọ̀ kan níjọ́ yẹn. ṣé ọmọ tẹ́ ẹ mú wáyé sọ́mọ yóò kéré pọ̀ báyìí. bẹ́ẹ̀ni. ó jẹ tẹ́ ẹ dẹ̀fẹ́ fún yìí sí òní máa gbé kágbọ́ ọba yá. àwọn nípa ní gbéra léṣe sọ̀sẹ́yìn ló sì ní ìdàláàmú.
àwọn onídàálọ́ àwọn oníṣẹ́ kan èyí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ omi ló àfipamọ́ ni kábíyèsí wọ́n travel sẹ́yìn tó níta wọ́n á sí nílé adéṣe ń wá sáàfin ó dẹ̀ bá àwọn olóyè kan àtàwọn kan bẹ̀ dúró ẹnìkan dá lóhùn o kí n sọ pa mẹ́ẹ̀ pé òun kàn wá sọmọ kí wọ́n kìlọ̀ fún kábíyèsí torí kí wọ́n sọ fún kọ́nà tí àrùn bíbẹ̀ tẹ́yìn bọ́ ọmọ kékeré ṣeré tí ń bá sọ̀rọ̀ kọ́nà tí episode 1969 o ọdẹ ní 1969 pé òun tó champion rẹ̀ lé òun ní akóhun ìjà tí wọ́n lò kí wọ́n tó jáde. ìpele òun ni wọ́n kó sí. bẹ́ẹ̀ ni so torí náà kí wọ́n kìlọ̀ fún kábíyèsí tó bá lọ faná ojú tán ẹ wá gbọ́ ẹjọ́ sáà èèyàn tẹ̀ wọlé kó wà quiet tó ṣó lè gbọ́rù yẹn kó sì dá àlè bẹ́ẹ̀. bàbá sáà ẹ tún ti dáná bọ̀ mí fúrọ̀ lórí ọ̀rọ̀ tí mo tún gbọ́ yìí. so nígbà tó wá sí nígbà kábíyèsí wá dé tí wọ́n sọ fún ẹnìkan dá lóhùn pé sóòsì ronú sí tó ń sọ yẹn ságbára àbí kò ní mú ọ tó bá so kábíyèsí ọ̀sọ́rọ̀ ẹ̀ pàpà kábíyèsí ilé náà kọ́ so lẹ́yìn ìgbà yẹn tí kábíyèsí wá dé sí wọn ṣàlàyé kábíyèsí ó sì bínú ọ̀ránṣẹ́ sí tọ́ adéṣeun ó lè jẹ́ Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ Ọlọ́run ló fi mí jẹ́ Ṣọ̀ún tìlú Ògbómọ̀ṣọ́ ẹnìkan ò sì lè pa mí so torí náà eléwu èèyàn ni ọ̀tọ̀ yẹ kéèyàn máa sá fún nígbà tó ń sì wà lórí oyè yìí má wọnú ààfin máa o. ọjọ́ sáàkì rẹ̀ ti pẹ́. so má wọnú ààfin má kọ́yá kọ́ máa lọ. so àpòrú èèyàn ní wá ń jà gẹ́gẹ́ bí nǹkan tẹ́ sọ lánàá because I was challenge. àpò ó ti mọ̀ pé omi ti tán lẹ́yìn ẹja òun. pátápátá. àkókò sọ ní kọ̀rọ̀ ojú gbangba àwọn èèyàn náà wọ́n ti sọ. má wọnú ààfin yìí má o. nígbà wa lọ òun àtàwọn ẹgbẹ́ àwọn akédèkò Ṣàkàbálógun ní ẹ bẹ̀rẹ̀ sí junu nǹkan kan tí wọ́n sẹ́yìn dó ọ̀kan sí mo láìkì ni pé Ṣàkàbálógun sọ̀rọ̀ kan pé inú ló kó ẹyẹ gbé bóòlù wọn náà sì lọ sọ̀rọ̀ èèyàn láàfin ṣe ẹ mọ̀ pé ẹgẹ́ sí Yorùbá yẹn. gbogbo ara mo fi gbọ́ yín sàn. sọ yẹ kí ìwọ náà lọ sọ̀rọ̀ èèyàn láàfin àtìgbà ẹni tí wọ́n wá ìṣubú sọ títí wọ́n sọ̀bù sọ títí wọ́n so àwọn ọ̀rọ̀ burúkú tẹ̀ wá ní gbọ́ lẹ́ẹ̀ma gbé social media ìwọ́n sọ pé torí tọ́lẹ́tì ni a fi ní sọ̀rọ̀ fi ní lójúlé tó fi kó òun sọ̀spẹ́ǹdì òun. ṣẹ́mà bá sì ń ṣe lọ́ba kò lè pẹ́ àwọn aláṣekùn ó mú. gidi oníṣòwò kẹ́kẹ́lẹ̀ lára rẹ̀. ṣé gbogbo nǹkan yẹn àwọn èèyàn wọ́n ti pàṣẹ ìdìsọ̀ tó lọ́kàn iná ìlàlá náà pé bàbá ti quiet jù. bàbá quiet jù o. rísì kò gbọdọ̀ má quiet. nígbà ọ̀rọ̀ yẹn ti bẹ̀rẹ̀ sà. quietness wọn yẹn ọwọ́ padà lọ rí wà golden. sẹ́ǹgbọ́sà. ó ti wà kọ́ padà lọ wà golden. sẹ́ǹgbọ́sà. mo ń gbọ́ yín. ìdè tó ti jẹ́ tó fẹ́ bẹ̀rẹ̀ kan yẹn ní Ṣọ̀ún bí táwọn mi ṣe fẹ́ kà ló ti rí pé wọ́n rán wa láti wá dájẹ́ sílẹ̀ o l'Ógbómọ̀ṣọ́ ni o. ọ̀kan náà sì ni gbogbo ẹlẹ́sìn l'Ógbómọ̀ṣọ́ yìí àwọn òye nìkan sọ́tọ̀. iye torí ẹ̀ là ń sọ pé àwọn ò ṣe pásítọ̀ mọ́ àwọn ò lè ṣe pásítọ̀ káwọn tó máa ṣe Ṣọ̀ún láti fi oyè pásítọ̀ lẹ̀ rìdíìmù. so gbogbo nǹkan yẹn la ti rí pé tí a fẹ́ lò nù ṣùgbọ́n àgbà ọ̀pọ̀ lọ́rùn ọ̀nà ẹgbà fún ṣebí láàrin kan níbi ọdún bíi méjì tó kọjá sẹ́yìn àwọn ọmọ oníṣòkò tẹ́rín náà ní ìtọ́ba ti kọjú okun báyìí èyí bó ti lọ kó àwọn kan jọ tó ń fún wa ní special training bíi defence civil defence yẹn kéde tí wọ́n fún wa ń fún àwọn ọmọ yẹn. exactly. ní wọ́n sọ pé táwọn Ògbómọ̀ṣọ́ on the state of gunpowder so tábà lọ strike ara kábíyèsí gan ò ní lè dúró wò mo ti sẹ́ndì ẹ̀ sí mo sì pè ní ọ̀kan tí mo sọ fún un pé sórí gbogbo tí ń ṣẹlẹ̀ kó kọ́sàn ọmọ yìí